ọmọ kóòtù òjíire abẹ́ ẹ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ tó ǹjẹ́ ẹ ti gbọ́ wípé fídíò kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe kọjá tí àwọn ènìyàn ń pariwo wípé wọ́n mú pásítọ̀ kan tó fẹ́ lọ supply oúnjẹ fún àwọn ajínigbé tó jí àwọn ọmọ wa gbé nílẹ̀ Ọ̀yọ́. Fídíò yẹn ń jà ràìnràìn ní ẹnujọ́ mẹ́ta yìí. Mo wá láti wá sọ fún yín wípé kì í ṣe fídíò ti pásítọ̀ tó ló lọ jí tó fẹ́ lọ gbé nǹkan fún àwọn ajínigbé o rárá. Ṣé ẹ rí fídíò yẹn mo ti mú wá sórí program mi tẹ́lẹ̀. Fídíò ilẹ̀ Ìgbò ni tí pásítọ̀ fi connive pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n fi ń fún pásítọ̀ àti baálẹ̀ ìlú yẹn ní ìdámẹ́wàá tiẹ̀. Fídíò yẹn làwọn èèyàn máa ń gbé kiri pé fídíò ti Ọ̀yọ́ ni rárá o. Even àwọn agbófinró wọ́n ti jáde láti wá debunk news yẹn wípé kì í ṣe bẹ́ẹ̀ o. Wọ́n ní kò sí pásítọ̀ kankan tó ń gbóúnjẹ lọ fún àwọn ajínigbé nínú igbó rìsáàfù nílẹ̀ Ọ̀yọ́. Tó akínyìn onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káàbọ̀ sórí ìkànnì wa o. Ilẹ̀ Oòduà ilẹ̀ abínibí wa. Ẹ wo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ mọ̀ pé agbésùmọ̀mí tún ti wọ ilẹ̀ Ògùn? Ìmú gbogbo rẹ̀ fún yín lóní pẹ̀rẹ̀wù. Circulation kìíní yẹn fídíò yẹn ó ń jà ràìnràìn lórí ayélujára wípé ọwọ́ ìjọba bá pásítọ̀ kan ní ìlú Ọ̀yọ́ níbi tí ó ti ń lọ supply oúnjẹ fún àwọn ajínigbé tó jí àwọn ọmọ àti olùkọ́ gbé nílẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn ìbọn. Nínú fídíò yẹn tí àwọn ọlọ́pàá fi sọ pé àwọn gba oríṣiríṣi ìbọn lọ́wọ́ ẹ̀, kì í ṣe ti fídíò Ọ̀yọ́ o. Fídíò yẹn ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ni o. Nítorí náà àwọn ọlọ́pàá Ọ̀yọ́ wọ́n ti jáde pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Fídíò yìí ó ṣẹlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kò ṣe nítọ̀ Ọ̀yọ́, ó ṣẹlẹ̀ ní ti ilẹ̀ Ìgbò tí mo mú wá sórí program mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ wo ká má gbókùú lọ lé olóró. Gẹ́gẹ́ bí information tá a wá ni pé àwọn Arẹwà ni wọ́n post fídíò yẹn tó ń claim wípé ilẹ̀ Ọ̀yọ́ ni ó ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ìjọba Ọ̀yọ́ ti jáde pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, wípé àwọn ò mú pásítọ̀ kankan rárá. Ẹ wo ẹ tún jẹ́ ń gbé yín débẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho májàsọ́lá òòṣà. Ọmọ Yorùbá ẹ dákun, olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ o. Ó ti ní gbogbo ọ̀rọ̀ òun tí àwọn ènìyàn sọ kí wọ́n máa dákun. Ẹni bá máa sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho, ó ní kó máa sọ bó ṣe rí gẹ́lẹ́, kó má yọ kúrò, kó dẹ̀ má fi kún rárá. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti ń sọ tó lóyè Sunday Igboho ṣé ká sọ pé torí owó ni àbí ká kúkú pè wọ́n ní ọ̀tá olóyè Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń sọ tí ọmọ Adéyẹmọ ò sọ débi pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì a tún máa lo fídíò iṣẹ́ tó lóyè Sunday Igboho ṣe rárá. Èyí ló fà á o tẹ́ ẹ bá ń wo ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n ń gbé fídíò lóyè Sunday Igboho tí ó ń jà ràìnràìn lórí ayélujára. Àwọn iṣẹ́ ribiribi tí ọmọ Adéyẹmọ ṣe ni, bó tilẹ̀ jẹ́ pé àwa ọmọ Yorùbá àválù nǹkan tá a ní, ṣùgbọ́n àwọn tó mọ iyì olóyè Sunday Igboho wọ́n máa ń pariwo ẹ̀ kíkankíkan ni. Bẹ́ẹ̀ àwọn ojúlówó ọmọ kọ ilẹ̀ Yorùbá a rí ipá tí olóyè Sunday Igboho kó wípé ó gbìyànjú agbára rẹ̀. Kò ṣe pé olóyè Sunday Igboho ó ń ṣiṣẹ́ yìí, ó ń wọnú igbó rìsáàfù yìí pé bóyá torí ó fẹ́ fi trend tàbí pé bóyá ó fẹ́ fi ṣe àṣejù rárá o. Abájọ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ò fi mọ̀ kókó iṣẹ́ olóyè Sunday Igboho tó fi sọ pé ó stage ẹ̀ ni, ó ṣe fíìmù ni,
eré ló ń ṣe, bó bá tiẹ̀ ń ṣe fíìmù ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá gan bá tà síta. Ibi tó tún lè dé kọ̀rọ̀ kí àwọn ọmọ Yorùbá, kọ̀rọ̀ kí àwọn ẹgbẹ́ OPC àti àwọn Àmọ̀tẹ́kùn àtàwọn tó kù kọ̀rọ̀ kí wọ́n gbárùkù tó Olóyè Sunday Igboho. Ẹjọ́ ìjà ìlara ní ọ̀pọ̀lọpọ̀ wọn ń jà tó sì jẹ́ wípé ó lòdì sí ilẹ̀ Yorùbá, ó tako insecurity wa lọ́wọ́lọ́wọ́. Ẹni tí ẹ kájọ gbárùkù tí ṣe la tún ba tiẹ̀ jẹ́ lẹ́yìn, ohun tó fi lè mú kí àwọn oníwèé ìròyìn tó jẹ́ pé yes wọ́n tún sọ iṣẹ́ ribiribi tó Olóyè Sunday Igboho ṣe. Ẹjọ́ tó bá jẹ́ pé ó ń ya content ni, ṣé àwọn Arise àwọn TVC ṣé wọ́n máa lè máa gbé fídíò Olóyè Sunday Igboho? Olóyè Sunday Igboho kí ọ̀rọ̀ yìí tún lè clear sí àwọn ọmọ Yorùbá pé owó wà láti ya content, ó tún lọ tọ̀ gbogbo ilẹ̀ Yorùbá káàkiri, bẹ́ẹ̀ ó dé ìlú Kogi láti fi lè bá wọn sọ̀rọ̀ pé òun ṣetán láti sọ́pọ́ọ̀tì wọn lórí ọ̀rọ̀ insecurity. Tó bá jẹ́ pé kọ́ńtẹ́ǹtì lÓlóyè Sunday Igboho ṣe ni, ẹ lọ wo fídíò tí mo ṣe láìpẹ́ níbi tí wọ́n ti yin ìbọn táwọn agbésùmọ̀mí ti kọlu Olóyè Sunday Igboho pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ẹjọ́ ṣé tí ìbá ṣe pé bóyá wọ́n jẹun tẹ́lẹ̀ kù, ok tó bá jẹ́ pé Olóyè Sunday Igboho ni wọ́n lọ yin ìbọn fún kọ́, àbí ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé oríṣiríṣi iṣẹ́ àti ribiribi nǹkan tó Olóyè Sunday Igboho ń ṣe nílẹ̀ Yorùbá ó tó nǹkan táwọn ọmọ Yorùbá lè máa fi fún lóríyìn fún. Kò dìgbà tá a bá ń parọ́, gbogbo ẹ̀ ojú rí i, ó yàtọ̀ sí pé ká ṣe tún máa fi rọ́kun ká máa fi rọ́kun. Èyí ló wà fà tó Olóyè Sunday Igboho gan ni bó bá ṣe rí ni ẹ máa wí, ẹ dákun ẹ má máa fi kún ọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ tá a bá ní gbogbo ẹ̀yin mídíà tẹ́ ń fi kún iṣẹ́ Olóyè Sunday Igboho tó túmọ̀ sí pé ohun tí Olóyè Sunday Igboho ṣe tẹ́ ń gbé kiri pé ó ṣe, á jẹ́ pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni, á jẹ́ pé ọ̀tá Olóyè Sunday Igboho ni, kódà á jẹ́ pé ẹ ti gbowó láti fi lè bàtà Olóyè Sunday Igboho jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ò ní fún yín ṣe, nítorí ẹ lè solve insecurity. Kọ̀nà kó jẹ́ kẹ́ ẹ solve insecurity, níṣẹ́ lẹ tún dákun ni nípa ọ̀rọ̀ ẹnu yín. Ẹ wo bóyá lẹ mọ̀ pé àìpẹ́ aláìpẹ́ yìí ni àwọn agbésùmọ̀mí tún ọpẹ́rẹ́tì ní ìlú Ògùn state, pàápàá jùlọ ní ìlú Ọ̀rẹ́. Òun lẹ́ ń wò yìí o, fídíò rẹ̀ náà lẹ́ ń wò yìí. Ní Ọ̀rẹ́ ní Ṣàgámù road ni àwọn agbésùmọ̀mí tún ti ọpẹ́rẹ́tì ní broad daylight, ní ojúmọmọ, ní ọ̀sán gangan. Agbésùmọ̀mí níṣẹ́ ló tún kọjú ìbọn sí àwọn arìnrìn-àjò tó jẹ́ pé wọ́n dúró tán láti jí àwọn kan gbé. Bó tilẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí information tó jáde nínú fídíò yìí ni pé wọ́n jí àwọn tí wọ́n jí gbé ṣùgbọ́n wọn ò rí kó bó ṣe tẹ́ wọn lọ́rùn. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní Ajédé express ní ìpínlẹ̀ Ògùn ní ká tó dé J3 níbẹ̀ ni òun làwọn agbésùmọ̀mí tún ti fẹ́ máa ọpẹ́rẹ́tì lójúmọmọ. Ẹni bá ń bọ̀ láti ibi Ọ̀rẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ ọ̀nà ọ̀hún ẹ ti máa rí dáadáa. Gẹ́gẹ́ bí tó lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn o, àwọn agbésùmọ̀mí wọ́n tún ti ń ṣiṣẹ́, à ń pariwo páwọn arábí ti wọlé Yorùbá. Gbogbo ẹ̀yin security agent ilẹ̀ Yorùbá, kọ̀rọ̀ kẹ́ ẹ dìde kẹ́ ẹ ṣe bí Olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ èébú, ọ̀rọ̀ àlùfàǹṣá lẹ̀ ń sọ, síbẹ̀ ẹ ò dẹ̀ múdi kúrò lulẹ̀ yín. Àfi k'Elédùmarè kó máa ṣọ́ wa ni o. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin arìnrìn-àjò ẹ dákun ẹ ṣọ́ ọ̀nà gbà lẹ́nu jọ́ mẹ́ta yìí o, nítorí pé àwọn agbésùmọ̀mí wọ́n ti ń dá àwọn arìnrìn-àjò dúró ní ọ̀nà tí wọ́n fẹ́ máa jí wọn gbé. Bẹ́ẹ̀ ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ Oòduà, orí wa ò ní gbàbọ̀dé o. Tó àníní jù báyìí lọ lórí ìkànnì wa ilẹ̀ Oòduà, nítorí àjò lè jù títí kó nílé ó má rè ilé. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe, ẹ bá wa share fídíò yẹn jẹ́ kó lọ fà, ẹ bo kó lọ fàfà. La fi kí pé ilẹ̀ Oòduà
ilẹ̀ abínibí wa ni o, ilẹ̀ Oòduà gbè wá o, bẹ́ẹ̀ kò ní gbọ̀dàlẹ̀.